Ẹ káalẹ́ o, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní tilé toko ni mo kí lálẹ́. Mi ò sábà ṣe fídíò, ajítétọ̀ lèmi náà. Èmi máa ń lésì sáwọn bíi Yèyé Dára, Tẹ́ni Ọmọlógo, Onígbẹ̀dù àti Heritage. Àwọn tó máa ń listen sí ni. So èmi kàn máa ń fi lifestyle tèmi pẹ̀lú àwọn experience mi tí mo go through nípa Nàìjíríà. Máa ń fi kún àwọn nǹkan tó bá sọ, màá analyze ẹ̀ mọ́ bó ṣe ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kò kí ń ṣe nísìnyí, ó ti ń ṣẹlẹ̀ tipẹ́. Wọ́n pè nǹkan mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ lénìí ni nípa tàwọn Fúlàní tẹ̀ ń wò yìí. Ṣé láwọn Fúlàní normally tẹ́ bá wò àwọn náà pè ní Tuareg àbí nomad nílẹ̀ Áfíríkà. Wọ́n máa ń rìn kiri wọn nílùú, wọn síbi tó ń gbé. Ìlú tán nígbà yẹn náà ní Somali, tán dúró sí di àwọn area yẹn. Wọ́n dẹ̀ tó wà ní ibi kan tó wọ́n tán pè ní Sahara. Wọ́n ní border pẹ̀lú Morocco. Morocco fẹ́ gba ibì kan lọ́wọ́ wọn, náà fi ń jàjà yẹn over 100 years ago náà ti ń jàjà yẹn. Ilẹ̀ ẹnìkan náà ló ní oasis ní area yẹn. Wọ́n ní big oasis níbẹ̀ yẹn. Morocco fẹ́ gbalẹ̀ lọ, Morocco máa ń pa wọ́n ni. Àwọn náà wà ní Senegal tẹ́rí wọn yẹn, àwọn Fúlàní ló wà ní Senegal, àwọn wà ní Mali, àwọn wà ní Mauritania, àwọn wà ní Burkina Faso. Gbogbo nílé ìjì wọn, gbogbo ibi tó ń settle sí nìyẹn. So àwọn tí ò settle nu wọn tó ń rìn gbòkèrè, òun làwọn Fúlàní tó wá sí Nàìjíríà. Then kó mo fẹ́ sọ, mo fẹ́ ká fura sí. Ṣé láwọn Fúlàní yẹn nísìnyí síbẹ̀ pé wọn náà ti díẹ̀díẹ̀ ni wọn tó kàwé. Wọ́n ti bí pé òkè tán bá nílẹ̀ títí wọn ló máa pay wọn. So ìgbà tó wọn ti wá rí ilẹ̀ tó ní Roma, wọ́n ti wá jẹ́ pé ilẹ̀ tó bá ní pé Sahara kàn máa gbé ibi tó wà desert pé kò pay àwọn. So the only place tó ń rò pé bóyá àwọn ti lè rí ilẹ̀ Greenland ó ní Nàìjíríà. Bí i pé minority, I mean they're in Nigeria as a small group of ethnicity also in Nigeria. So Nigeria ti wá gbà wọn láyè kan tó wà nù military. Irú ẹ̀ ní Buhari, àwọn Dangote, wọ́n ti colonize Hausa àmọ́ àsùnpara pé Hausa tó nílẹ̀ àwọn kan ló wà lódì ilẹ̀ wọn mọ́ sìn. Àwọn Fúlàní ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn bọ́ àfúrà. Kò dẹ́ ṣe kó bẹ́ẹ̀ àfúrà mọ̀ because tí bá ní Yorùbá kan ní agbọ́n gbà mí ni ọgbọ́n àgbọ́njù wa ló ń pa wá kú. Then báyìí mo fẹ́ sọ náà àìkà kan kún ló ń pa wọ́n lẹ̀ Yorùbá. Then mo ti máa sọ kíní kan culture ká máa respect èèyàn bí Ọlọ́run yẹn, ká máa bọ̀ èèyàn bí olókùn kan tuntun pa wá kú. Òun làwọn bàbá wa àtàwọn ọba yẹn òun náà fi ráyè rí wa tà. Tí bàbá ti sọ ní final, tí bàbá ti sọ tó bàbá ti sọ ní final, kò ń ṣe gbogbo gbà ní kó tó bàbá sọ ní final. Àwọn bá tẹ̀ ń wò yìí wọ́n ń ṣèràn Yorùbá, wọ́n rìn wá ni. Especially àwọn gan ọmọ Oòduà yẹn gbogbo wọ́n rìn wá ni. Mo máa ń tẹnu mọ́ wọn ń ṣọmọ Yorùbá, wọ́n rìn wá ni. Àwọn náà wá colonize tán bàbá wa tán fún wọn láàyè tán gbàbẹ̀ ni wọ́n. Òun ni story Ifẹ̀ tán mọ̀ bí tí bàbá wọn ti wá tán máa ní ó wà láǹtakùn wá ni. Àwọn kan ní ó tó rìn wá láti Mẹ́kà ni. Gbogbo wọn ní ìdìbò tán ti wá. Ìran Fúlàní ni wọn because they have no trace. But yẹn kọ́ ni mo lọ máa bọ́rọ̀ bò díẹ̀díẹ̀. Tá a bá fura, àwọn Fúlàní ẹ̀sẹ̀ tí wá gbọ́n sọ, wọ́n wá ibi tán máa ti rìn dìmú tó máa jẹ́ Fúlàní country fún tí wọn nìkan. Tán ṣe ń Senegal, wọ́n ṣe Mali, wọ́n ṣe ní Burkina Faso. But àwọn lẹ́yìn ò ní material nílẹ̀ tó. Check getting sin. So Nigeria ní possibility wà fún wọn. Òun dẹ̀ ní south and east, south west and gbogbo south Nigeria ṣá. So nísìnyí wọ́n lọ invite ara wọn from láti Somali, láti láti lórúkọ ọdún mo dárúkọ sí láti Mauritania, Sahara, gbogbo iná ti ń kóra wọn wá. Then mo fẹ́ sọ kíní kan nípa climate change nípa ẹ̀. Ṣé dáwọn Niger àti Chad wọ́n mọ̀ pé àwọn máa ní problem climate change. So Niger àti Chad ló pọ̀ jù tó ń kó wọn wọlé báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Niger àti Chad àwọn náà fẹ́ gbalẹ̀. Àwọn Fúlàní Niger àti Fúlàní ni wọ́n. Niger and Chad àwọn náà fẹ́ gbalẹ̀.
nǹkan tó ń ṣẹlẹ̀ ni so wọ́n lè ti mọ gbogbo bó ṣe ń tó pa Nàìjíríà, wọ́n ti wà military, wọ́n ti wà government, wọ́n ti mọ bó ṣe pa bó ṣe kún. Ọbásanjọ́ lè lóun ò mọ̀ sí because àwọn tó ń jọ bẹ̀rẹ̀ nígbà tó ń gba independent 1960 after ti military ti take over. Ọbásanjọ́ is among those crew ngbà yẹn. So ọ̀rẹ́ ò ṣe é yé pé fẹ́ dárúkọ àparò kan má dárúkọ Ọbásanjọ́, a máa ń pòwe yẹn. Ó ń lọ̀rọ̀ Ọbásanjọ́ ní gbogbo ẹ̀. So pé Ọbásanjọ́ ò mọ̀ yẹn, ó mọ̀, but nǹkan omi tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ni nísìnyí. Ọbásanjọ́ gan ń regret, ó lè máa sọ sí tó lè máa gbé síta tẹ́ bá rí gan sí bàbá gan lẹ́nu ọjọ́ mẹ́ta ó tètè darúgbó ju èjì ẹ̀ lọ. Ọbásanjọ́ tẹ́ bá ó tètè darúgbó ju èjì ẹ̀ lọ gan sí. Tẹ́ bá Ọbásanjọ́ láti ó yìn ṣe ṣámṣám ṣe nígbà tó ti kápẹ́ àwọn Fúlàní ẹgbẹ́ bá ó shrink, bàbá yẹn shrink. So ó yẹ ká fura ní àwọn elite wa náà tó wà nílẹ̀ Yorùbá. Mo fẹ́ sọ kíní kan yìí, akọ̀ǹkò wọn ní elite ni. Mímí inú wọn, most of them kò sọ ọpọlọ lórí wọn. Ní nítorí ní ẹni kí ló fà á? Tẹ́ bá rí àwọn elite tiwa, wọ́n kàn kàwé ni, wọ́n lè kàwé from one page to the other one, but common sense wọn ni. Tó bá kàn kà níwèé náà ń follow. Àwọn Haúsá ò ka anything, Fúlàní ò kàwé rárá, but common sense náà ń lò. Àwọn ti sọ you see you to come, wọ́n kàn sí mú lẹ́yìn lórí ni. Pẹ̀lú education yẹn òbí tí ẹni tí ó kàwé òbí tó tì yín sí. Ẹni tí ó kàwé both the rules tán fi change, tán fi kọ another constitution ní 1995 lẹ́ ń parọ́ pé wọ́n máa ń change constitution láyé kí lórúkọ ẹ̀ Abdulkarim tán ló change constitution. Ṣé bẹ́ẹ̀ yẹn mọ̀wé wà ń bẹ̀? But none of you, because owó tán fún yín ti fún yín lówó pé ń gbáwé kan ń ná ní ẹ̀kan ń gbáwé kan ń ṣe láòláò. Nǹkan tó ń ṣẹlẹ̀ gan nìyẹn, nǹkan tó pa wá kú dè nìyẹn. Yorùbá ti láìkì àdánìkan jẹ, nǹkan tó ń pa Yorùbá nìyẹn. Nǹkan tó dẹ̀ fa tí Yorùbá fi ní àdánìkan jẹ ni pé àwọn ọba wèrè ta ní àtàwọn bàbá òṣì ta ní life kan máa oppress òní life wọn. Ẹgbẹ́ mo tẹ́ bá wo fídíò mi tẹ́ mo ti sọ story Aláàfin fún yín, mo ti sọ fún yín. Tẹ́ bá tún wo sísítẹ́ẹ̀mù tí Yorùbá really gbé kalẹ̀, wọ́n ti colonize Yorùbá ti pẹ́. Tó jẹ́ Yorùbá, àwọn tá à ń pè ní Yorùbá tẹ́ pé Fúlàní tá à ń pè àwọn ọba yẹn, àwọn fámìlì Odùduwà yẹn, wọ́n ń ṣe ìran Yorùbá tó dáa. Wọ́n ń ṣe ìran Yorùbá kò ṣe lè tó dáa, wọ́n ń ṣe ọmọ Yorùbá rárá. Wọ́n colonize àwọn bàbá tó wà nílẹ̀ Ifẹ̀ ni, wọ́n ń ṣe ọmọ Yorùbá. Àwọn náà lò gbójọ́ pa wọ́n ni. But bí láì pé Yorùbá tẹ́lẹ̀ tẹ́ bá àwọn bàbá ti wá very respectful, wọ́n kàn pé wẹ́ ẹni tó bá lágbára jù èèyàn máa tẹríba fún ni, nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So nǹkan tó máa wo àwọn Odùduwà yìí bí Fúlàní ni wọ́n. Anyway tó bá ti dé wọ́n máa dominate ibẹ̀. Ó làwọn Odùduwà yẹn ṣe tó fi dominate Ifẹ̀, tó fi pínra wọn káàkiri Ọ̀yọ́, tó fi dé Benin tó ń pínra wọn káàkiri. Same thing method táwọn Fúlàní yẹn ṣe, òun làwọn ọmọ Odùduwà yìí náà ṣe. Then ẹja tún ìyẹn ẹni tó bá ní làákàyè ló máa mọ nǹkan tí mò ń sọ, ló máa lè follow ẹ̀ up. Ẹ mọ̀ pé mò ń ṣe téèyàn tẹ̀lé. Tẹ́ bá wo Aláàfin, gbogbo tó bá jẹ́ ọmọ Yorùbá gidi, tó bá jẹ́ really àwọn ọmọ Yorùbá, báwa bá Yorùbá ṣe máa ń ronú ni bàbá yẹn ṣe máa ń ronú ni. Mo wo fídíò ẹ̀ kan tó náwó fún Olúwo. Olúwo náà yẹn náà dé adé China tó ṣe gbìngbìngbìn sórí báyìí. Níbi tó jẹ́ pé ọmọ Yorùbá tó bá rí ibi tó bá jẹ́ ọmọ Yorùbá rere gidi, tó bá rí ẹni tí ò ń ṣe ọmọ tó bí gan, tó jẹ́ ọmọ ìlú ẹ̀ lásán tí yà ń jẹ́, ó máa jà fún ni. Yorùbá ń ṣọ̀fọ̀ lọ́wọ́, bàbá ìgbà ló ń náwó fún Olúwo ló ń ṣe. Ẹ jẹ́ ṣàṣeyọrí kan fún yín, àárín wọn Ògún ni o. Àwọn báyìí wọ́n ti pín sí méjì. Ṣé rí Aláàfin pẹ̀lú Tinubu the same cancus ni wọ́n. Onírìnṣà Tinubu wà náà tó fi jẹ, but cancus Ọbásanjọ́ ló wà. Ọbásanjọ́ mọ Fúlàní, Tinubu mọ Fúlàní, Aláàfin mọ Fúlàní, gbogbo wọn tó ń wo yẹn under Fúlàní náà wà.
gbogbo group tí mo sọ wọn yà under Fúlàní náà wà àtọ́bàṣọjọ́. But àwọn ọmọ Yorùbá àwa náà fi ń ta kite, àwọn náà fi ń gbérí ibi táwọn bàbá yẹn ò gbọ́n dé àtọ́ba gbogbo ibi tí wọ́n ò gbọ́n dé àtàwọn tá à ń pè lágbàlagbà àtàwọn elite yẹn tẹ́pọ̀ òyìnbó òṣì òyìnbó rana wọn máa fọ̀ káàkiri òyìnbó gan ò fọ òyìnbó tó wọn ẹni tó lóyèdè gangan ò sọ gbogbo táwọn ń sọ simple English ní everybody agbọ́n nǹkan tó ń sọ but táwọn ti Yorùbá bá máa sọ títí wọn máa sọ pé wàá máa wá kí lélẹ́yìn sọ wọn máa wá dictionary kiri ni òyìnbó tó ní PhD gan kò ní bẹ́ẹ̀ sọ gbogbo rubbish táwọn ń sọ yẹn. But ẹ jẹ́ máa bọ́rọ̀ lọ ṣe rí ìfura tí mò ń try láti sọ ni pé in the Yoruba race wọn Yoruba race tó kó ẹja ká dìde àwọn báyìí ń fún wa ní ìfàsẹ́yìn táwọn youth tó wà ní Nàìjíríà tẹ́ bá lè gbéra kò sí nǹkan tó àwọn báyìí wọ́n ti jẹ everybody máa yé ìkọ́sí style tó ń lo Nàìjíríà ó ti wá mú àwọn èèyàn láàánú gbogbo èèyàn ló fẹ́ live irú lifestyle yẹn àwọn ọmọ ò fẹ́ ṣiṣẹ́ mọ́ wọ́n fẹ́ live irú lifestyle everybody just want money and material. I will still go back again ṣe rí máa padà sórí ẹ̀ máa bẹ̀rẹ̀ látòrí nígbà tí mo ti dákọ̀ Ọbásanjọ́ ló bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn Fúlàní yẹn wọ́n lò lóhùn náà against Yorùbá Ọbásanjọ́ wọ́n lò kó tó pé Ọbásanjọ́ rà pé ó fẹ́ máa fún wọn ní headache nígbà tó rò last one tó fi Jonathan sí ibẹ̀ náà Ọbásanjọ́ ti ní problem pẹ̀lú Fúlàní ẹ̀pọ̀ òun ló jẹ́ kí Jonathan wọlé ibi tó ti ní problem pẹ̀lú Fúlàní nìyẹn ibẹ̀ náà ti boycott Ọbásanjọ́ náà ti ń dúró dè but Ọbásanjọ́ tàn wọ́n gbà yẹn pé tí Jonathan bá jẹ òun á fi kí lórúkọ ẹ̀ sí eléyìí tó kù yẹn Yar'Adua sí but wọ́n ti lose trust lórí Ọbásanjọ́ ìyẹn dúró báyẹn so ńgbà tó yá ní Tinubu dìde ẹgbẹ́ Tinubu pẹ̀lú Ọbásanjọ́ ń takò ara wọn ṣáà ń takò Ọbásanjọ́ gbogbo gbà pẹ̀lú pé kò fún lówó Lagos State ńgbà tó ń rú tó wà gọ́vnọ̀ ìyẹn Tinubu so yẹn fún Tinubu that noise yẹn fún Tinubu ní upper hand táwọn kan díẹ̀díẹ̀ kùn sí létí pé àyà kan ṣù bàbá yẹn kò ní Ọbásanjọ́ kò láàmì pé àwọn Fúlàní yẹn ń lò wọn náà gbọ́n jù wọn lọ wọ́n gbọ́n jù àwọn bàbá táwọn ń pè bàbá làwọn ń ṣe bàbá lọ́dún èmi kọ̀ọ̀dẹ̀ tí Fúlàní tí ó kàwé lè lò láìpẹ́ wọn ṣe bàbá ni àwọn bàbá Yorùbá táwa mọ̀ nígbà yẹn o ò lè ṣá wọn mẹ́rẹ̀ rárá àwọn elite táwa mọ̀ nígbà yẹn o ò lè ṣá wọn mẹ́rẹ̀ wọ́n á dúró tán ni but àwọn eléyìí ò ń ṣèyàn gidi gàgà wọn bá yẹn gbogbo wọn ń fún wa play game ni sọ́jọ́ tó padà sórí Tinubu again sóńgbà tó dórí tẹ́nà Tinubu tán Fúlàní ti boycott Ọbásanjọ́ wọ́n gbé Tinubu dìde wọ́n lò ó pé àwọn Fúlàní wá lo strategy pé táwọn bá lo Tinubu against bàbá bíra pé Tinubu kẹ̀dẹ̀rẹ́ òun ti lo method tó òun lo method àwọn drug dealer àwọn mafia ló ń gbé wọ politics ìyẹn Tinubu kò tó ṣe pé ó mọ̀ pé spend the money have control system ti Tinubu lónìí I have control ó fẹ́ ní control so spend the money get his own boys organize his boys and have control and that method works successfully for Tinubu very well òun ló fi right dominate gbogbo Lagos State Yorùbá land tọbatọba òun ló ń fọba jẹ ó wà náà tó fọ ní ọ̀fìfẹ́ jẹ ní ẹ̀ Tinubu ó wà nù wọn it's among us okay yeah let them put him there. So method yẹn tó dẹ̀ lò yẹn bẹ́ẹ̀ bá rí pé ó rinlẹ̀ dáadáa Wàsíù Àyìndé wà ní àwọn kíbonu Tinubu tó débi tó dé yẹn because when he need help Wàsíù ló bá Wàsíù ló bring up MC Olómọ up ara àwọn irinṣẹ́ ẹ̀ bọ̀ irinṣẹ́ tó rà pé wọ́n ní tó ní leverage yẹn pé gbà míì tí wọ́n bá wà ní certain position onífẹ́ kan rí ẹ̀pọ̀ ló wà ń di ẹ̀wà tí ẹlòmíràn sí irú ẹ̀ ní ọmọ sọ̀rọ̀ ẹ̀ Wàsíù lò kó fi ṣe irinṣẹ́ fún Tinubu ni bó ṣe lọ nìyẹn but I don't want to go into details I have a lot of proof I can cite a lot of proof about that so ìyẹn lọ báyẹn kó dé pé MC Olómọ náà wá kí àwọn Wàsíù náà tún lọ àwọn ṣé Nollywood náà ń pè wọ́n ó lò wọ́n
ó kí àwọn ní fújì mímọ̀ làwọn tí ó gbà náà ní irú àwọn kan ní but at the end of the àwọn náà gbàgbé náà ni because gbogbo náà ń gbàwó junction oríta àwọn ní fújì mímọ̀ tẹ̀ ń wò yẹn wọ́n ń gbàwó junction tó ń ní àwọn mẹ̀kúnnù lára tó ń fún àwọn onífújì yẹn tẹ́lómi ń gbàwó junction tí àwọn oníwúdì náà wà tó ń ní tó ń deliver fún wọn náà everyday àtàwọn ìyá tá à ń pè láwọn oníwúdì tó ń pè ní màmá kìíní kan máa kìíní ó ní owó táwọn náà ń gbà ó ní ẹlòmíì ò ṣe lè sọ ọ̀rọ̀ ọ̀nà wọn àwọn míì wà gbogbo àwọn karambà ní tó ń sọ mú gèlè tèyẹn gbogbo wọn náà gbogbo oníwọ̀n tó ń gbà lóṣooṣù gbogbo wọn àtọ̀gá Bello àti Jídé Kòsọ́kọ́ àti gbogbo wọn tó ń lè sọ̀rọ̀ yẹn gbogbo pátá oníkọ̀ọ̀kan tó ń rí gbà. Because if you're a good actor, an actor is just an activist which help his own citizen or his own race. But these people are not. Tẹ́ bá wo ilé tí mo tún gbọ́ tán ní Adébáyọ̀ ṣe ẹ̀rí gbogbo náà ń lọ́bì pẹ̀lú àwọn thugs yẹn MC Olúọmọ tó kan lè fáwọn náà ní slot pé kán tẹ wọ́n máa gba owó junction kan bó dẹ̀ jẹ́ owó ọjà àbí kan ní àbí kán lè slot ọmọ wọn sínú position kan gbogbo eré tí gbogbo wọn ń sá nìyẹn. Tẹ́ bá tún àwọn kan tó máa tún ṣe fídíò pé MC Olúọmọ Tinubu gbogbo tó yẹn wọ́n mọ̀ ń ṣe fídíò yẹn tó máa ṣe fídíò yẹn kọ́ tó máa ṣe ń sìn wọ́n tó bá lè ṣe fídíò tó bá fi lè tákù Yorùbá nation tó máa ti gbé fídíò yẹn jà tó máa ti mọ̀ báyìí àwọn máa píkì ẹ̀ àwọn MC Olúọmọ gbogbo àwọn àṣọ àyìndé wọn máa píkì ẹ̀ ó ti di irinṣẹ́ fún wọn nìyẹn wà máa rówó lifestyle á change òun lè ṣe ní gbogbo tó máa ń ṣe fídíò tó máa sáré ṣe fídíò pariwo I love Tinubu I love Wasiu I love kìnnìkan kan lè pè wọ́n kan lè fáwọn náà ní jọ́ọ̀bù kan ṣe ni so jọ́ọ̀bù tó ń dá ilé ọ̀fíìsì kan pààyàn lọ so pípààyàn yẹn náà fi ń threaten gbogbo ìlú tẹ́ bá wo fídíò kan tí Ìyèdára ṣe máa ń bẹ̀rẹ̀ sóde bèbí wọn iṣẹ́ ò jẹ́ kí mi máa mi I'm an agitator but it's not something I do every day. It's just for when I feel to contribute, I contribute because of my experience in that fucking country. So, tẹ́ bá náà àwọn èèyàn tó ń sọ náà àwọn òrìṣà pé tó bá sọ̀rọ̀ kan tó bá ṣòro wọn apá ẹ̀ nílẹ̀ Yorùbá yẹn. So, bí Tinubu ṣe create monster sínú ilẹ̀ Yorùbá ni mo sọ fún yín Tinubu ló create monster yẹn. Òun àti Wàsíù Àyìndé wà ń bẹ̀. Wàsíù Àyìndé wà ń bẹ̀. Mo ń tẹnu mọ́. Tí lè mọ̀ tó bá yà ẹ mọ̀ ó lè jọjọ́ wájú ẹ máa mọ̀ tọ́ òun gan ó wà nù bàbá àṣàlẹ̀ gbogbo àwọn MC ọ̀nà ọmọ ẹ gbogbo wọn yẹn ẹ̀yìn ẹ̀ náà wà òun ló mú wọn sí limelight iṣẹ́ yìí nígbà tí Tinubu need help láyé bọ̀bọ̀ ìtọ́nà pàǹgbà yẹn kí lórúkọ ẹ̀ bọ̀bọ̀ tó ń bá Tinubu contemplate pẹ̀lú gọ́vnọ̀ tán pa ó wá sẹ́gbẹ̀lẹ̀ dáàdì mi ìyẹn má tán pa ẹ̀ má rántí orúkọ ẹ̀ sìn ó wá sẹ́gbẹ̀lẹ̀ dáàdì mi kó tó di pọ́n pa so I know what I'm talking of then Wasiu Ayinde mo mọ̀ nígbà bí mi ò mọ̀ tí bá dárúkọ mi ò kà mọ̀ pé mo á mọ́ra but that's not the issue I'm not interested in that so mo yín bọ̀rọ̀ lọ so tẹ́ bá rí pé Tinubu ó ti pa generation mẹ́ta mo ti sọ́nu fídíò mi kan rí mo ní gbogbo yìí ti pa generation mẹ́ta ilẹ̀ Yorùbá you have destroyed Yorùbá race Tinubu has destroyed Yorùbá race pẹ̀lú ìyàwó ẹ̀ tẹ́ bá rí gbogbo àwọn tí anywhere tí Tinubu bá ti fọwọ́ lé gbogbo ẹni tó bá ná wọn mú kò séèyàn gidi lára wọn àwọn olórí burúkú èèyàn lọ́wọ́ ẹ̀ máa mú kò méèyàn rè rí òun kò fẹ́yàn rí kọ́sọ̀ òun kò èèyàn burúkú ni ìyẹn Tinubu tẹ̀ wọ́n èèyàn burúkú ayàtọ̀ wọn ni so gbogbo ẹni tí Tinubu bá ti fọwọ́ kan àtọ́ba náà àti ìjòyè àti baálẹ̀ ni o ó lè má jẹun kó ló Wàsíù the same thing náà ni gbogbo wọn kó ló ọba Ẹlẹ́gùṣì yẹn ọba tó ń pè lọ́ba Ẹlẹ́gùṣì kó ló yẹn náà the same thing náà ni àwọn kankọ́ọ̀sì ẹ̀ tó fi ń suppress citizen yẹn tó fi ń gbalẹ̀ káàkiri Wàsíù ń gba slot almost over in Lagos ló ń gba slot àti onímọ́tò ó dẹ̀ tún gbà lórí àwọn house of rep gan mo sọ house of rep wàá fẹ́ jẹ baálẹ̀ wàá fẹ́ ṣe kínní you see those guys before you get to Tinubu that's the way it works Tinubu can even assign you a position táwọn Wàsíù bá fọ́ sí ìwọ tó ń fi ṣe ìwọ tún padà wàá rí wọn ni tó bá wá rí Wàsíù àbí tó bá rí wọn ò lè rí kínní ẹ̀ ṣe. They've turned to monster in Yoruba land.
àtàwọn ọba yẹn. But mo gbọ́ fídíò kan tí mo gbọ́ táwọn èèyàn mo á rí pé and that is the real fact. Mo láwọn ọ̀rẹ́ náà sọ pé o ò lè sọ eléyìí ní Nàìjíríà, o lè ṣe eléyìí, o lè ṣe gbára pé wọ́n ti pẹ́ wọ́n ti wáyàn kan. So wọ́n ti dẹ àwọn ajá wọn káàkiri. Tẹ́ bá rí ojú ọ̀nà ṣe máa ń bímọ káàkiri. Wọ́n á help ẹ sọ́dọ̀ kan lè dì ẹ́ mọ́ bẹ̀ yẹn. Wàá máa control that little area of that local government. Every street no ní àwọn loyalties wọn sí. Every street. Kò tó fi ń pa Yorùbá reason mo sọ fún yẹn. But our Yoruba tó wà ní diaspora, we don't have to leave these people alone. The truth have been said. These people want to break free, but àwọn Tinubu kan kọ sí ẹnu ò jẹ́ káwọn people yìí lè jáde bó ṣe fẹ́. Wọ́n ń rìn wọ́n mọ́lẹ̀, wọ́n ń pa wọ́n lábẹ́lẹ̀ tá a mọ̀. Àwọn mìíràn ń pa wọ́n tá a mọ̀. Èmi kàn ṣe mistake sọ̀rọ̀ lásán ní títì, wọ́n ń pa wọ́n Nàìjíríà yẹn. Tó bá ti fún information ọ̀gá ilé lọ ń support Yorùbá àbí kò support the party àwọn. Wọ́n ń pa wọ́n ẹja sòtọ́ Yorùbá in diaspora. I'm telling you the truth. Wọ́n ń pa wọ́n. So bí náà ni gbogbo ò lè sọ̀rọ̀. Àwọn tó bá ń sọ̀rọ̀ yẹn rí pé àwọn tó máa sọ̀rọ̀ against nìkan náà. Àwọn tó ń sọ̀rọ̀ against Yorùbá heritage Yorùbá nation yẹn. Àwọn tó ń sọ̀rọ̀ against Yorùbá níbi àwọn tó ń wá position tó ń wá favour lọ́dọ̀ wọn ni káwọn lè máa jẹ iṣẹ́ kan. Iṣẹ́ tó náà fún ojú iṣẹ́ kan máa pààyàn lọ. I'm telling you, kọ́kọ́ pààyàn wọ́n á dẹ̀ fún wọn lówó. Kò tó ń ṣẹlẹ̀ ni. So they've created this big fear. I don't know how we're going to break that yoke. But my own belief, ẹ jẹ́ ká dì pẹ̀lú àwọn ọba yẹn. Tẹ́ bá dì pẹ̀lú ọba, tán dì pẹ̀lú gbogbo àwọn Wàsíù Àyìndé, MC Olómọ, kán dì pẹ̀lú gbogbo wọn yẹn. Yorùbá, tẹ́ bá ṣe yẹn, ọ̀nà àti lọ ó máa difficult. Ó máa difficult. Even Gani Adams, òun gan lọ́bì lábẹ́ wọn ni. Ó kàn fẹ́ ṣe pé òun igi dá dúró lòun kò lè dá dúró. Ẹ̀rí pé ó difficult fún láti dá dúró. So ibi tí Gani Adams ti lè jẹ́ pé tó bá ti gbọ́ Yorùbá jẹ́ nǹkan kó sáré lọ ṣe làwọn bẹ́ẹ̀ kó lè tún create his name pé òun náà ní stand ó tán. Favour lòun náà wá, ọ̀rẹ́ Fúlàní lòun náà. Oil block lòun náà wá kiri. I've said it on my old video. Ẹni tí ò bá mọ foundation, àwọn foundation problem ta ni à ń rí lókè ni. Ṣé dáhùn tá à ń dárúkọ yìí àwọn tí ò jẹ́ kí ilẹ̀ Yorùbá gbádùn mọ́ sọ fún yẹn. Gbogbo àwọn èso tí ò da tí Tinubu ti gbìn kiri ẹja mú wọn kúrò káwọn YouTube dìde ẹja fúnra yín. Kò sọ tó máa bá yàrá tí mi ò sọ I'm not in that country. Tó máa gba Yorùbá là kò sí ìyá láyà tó lè ní kí n má dé bẹ́ẹ̀. Tó máa gba Yorùbá là kò sí ìyá láyà tó lè ní kí n má dé bẹ́ẹ̀. Àjọ wa pò ya àyẹ̀fà mọ owó ìsúngbà yẹn. But ṣe tẹ wá Nàìjíríà ń sìn yẹn ṣe yamayama. And that's just the truth. Èèyàn lè má fẹ́ ẹ fẹ́ ẹja sọ̀rọ̀ ká tú dédi kòkò. Àwọn bí tá máa kọ́kọ́ lọ yẹ kúrò nìyẹn. Tẹ́ bá palẹ̀ mọ́ àwọn wèrè tá à ń dárúkọ wọ̀nyí. Ṣẹ́rí wọ́n bá táwọn yìí bá ti kúrò tán ṣíná fún wọn, tán mú wọn, tán ṣíná fún wọn, tán jẹ́ kí wọ́n mọ̀ pé that nonsense will not happen. Ẹ̀rí gbogbo àwọn ọba yẹn gbogbo náà máa fi rege. Gbogbo àwọn ọba tí Tinubu náà fi síbẹ̀ rí pé olórí burúkú from A to Z ni gbogbo àwọn ọba yẹn kò sí ètò ìṣọba nu wọn. But that was his own plan to create his own empire in Yoruba land. That's what Tinubu was doing. And it's just like mafia way. Mafia ẹni tó bá gbé Italy rè é mọ̀ gbé mafia ṣe ń ṣe they dominate, they create fear, and that's the system Tinubu brought to Yoruba race, and it's working. Ẹ̀rí oríire tó ní master tó ní ẹ̀ tó náà prefer kóun di tọ́ọ̀gì kóun lọ ṣiṣẹ́ lọ òun arówó díẹ̀. Kí ni túmọ̀ talk? The talks in this area is to kill. When you can kill for them, then you have money, you get rich. You know? So that's the way Tinubu have destroyed three generations of Yoruba. Ẹni tí ò bá mọ̀ ẹ lè máa gbẹ lórí ẹ ń ṣe kí ni tẹ́ ẹ bá tú kòkò dé ìsàlẹ̀ ó máa difficult because one tá bá gba Yorùbá nation yìí tá bá gbà ṣe rí àwọn nuisance tí mo dárúkọ yìí wọ́n yìí máa terrorize yín àtàwọn báyìí wọ́n yìí máa terrorize yín no matter you want to make the you want to create the law wọ́n ti bí ọmọ wọ́n ti láwọn èèyàn tó ti ràn lọ́wọ́ so gbogbo àwọn náà yìí máa defend wọn àwọn loyalists náà yìí máa wà ń bẹ̀ tẹ́ bá fẹ́ mílẹ̀ ẹni mọ̀ pé ó de loyalist Tinubu kí Tinubu wọ́n ti kú loyalist ẹ̀ ṣe náà ó yìí máa loyal sí family ẹ̀ so we don't have to clean the house from ground ṣe ní tá bá ṣe yẹn Fúlàní ò lè dá wa mú nípa àwọn náà mọ̀ ni
then ẹ̀yin youth tẹ́ bá wo system tó nù ẹ̀yin youth tó bá wà creative tẹ́ bá lè ṣe ẹ̀pà ṣe gbẹ̀ fúra yín gan lè dáná sun gbogbo àwọn kìíní but wọ́n á prefer kó lọ ṣiṣẹ́ London àwọn Tinubu ju kàn fi liberate life a whole race of Yorùbá wọ́n lọ máa London wọ́n lọ máa ṣèbàjẹ́ irú ẹ̀yin tó ń gbéṣẹ́ pààyàn fún kẹ́yìn gan rọ́bọ̀n sí wọn lórí tó máa gbéṣẹ́ pààyàn rọ́bọ̀n sáwọn gan lórí tó ń bá mú méjì mẹ́ta nu ẹgbà mi sọ kò bá ìjọba kọ́mọ́ba mẹ́ta mẹ́rin mi lé ní kọ́mọ́ gba àwọn ilé tọ́pútọ́ kiri tó ń ṣe bí tọ́ọ̀gì kiri ẹ̀ mú ogun bí mélòó kan balẹ̀ ṣé bẹ́ẹ̀ ni lẹ́ jábọ̀ sí wọn lórí ogun tó ń lò bàbá lọ olòṣì náà tó ń lò tẹ́ ń ṣoògùn fún wọn ẹgbẹ́ fèkì lé wọn lọ kí bọ́ orí wọn kó tìpà kọ jáde àwọn tí ò jẹ́ kí ilẹ̀ Yorùbá dúró nìyẹn that's the only fear I have but I'm not afraid o kò tí ì dojú ẹ̀ ni wọ́n ní tó bá débi ṣùṣù fúra là tó kò tí ì dojú ẹ̀ ni tó bá dojú ẹ̀ bò mo rí pé wọ́n ti kó ìpayà àwọn èèyàn ti bẹ̀rù wo orúṣó ìkan tí mo wò lé ní tí ẹ̀ dára ṣetán ní ìjọra àbí ṣé ìjọra ni wèrè kí n tán ń gbawó ẹni tó ń fẹsẹ̀ nìkan ń gbawó lọ́wọ́ ẹ̀ ṣe rí power tó ń fún wọn ṣe rí power tó ń fún tí Tinubu create tó ń fún wọn sọ wọn di monster Tinubu gan fúnra rẹ̀ gan agbára ò ká àwọn monster tó ti create báyìí gbogbo monster tí Tinubu ti create báyìí agbára ẹ̀ ò ká wọn you know so problem tí a bá mójútó àwọn people yìí things will be difficult. That's one. Let me go. I'm done with that. Then Obasanjo, I will go back now to Obasanjo again. Obasanjo, I just want you to know, kí ló ní ṣe pẹ̀lú onígbẹ̀dú, pẹ̀lú òkútan lónígbẹ̀dú the time you are in head of state lónígbẹ̀dú. Ìgbà táwa wà ń bẹ̀ táwa ṣiṣẹ́ ń bẹ̀ mo gbọ́ story mi bá bàbá ọba tó wà ń bẹ̀ sọ̀rọ̀. Wọ́n ní dáàdi Obasanjo ló wà ń bẹ̀ òkú ẹ̀nà òkúrò pé alágbàro ní pàgàtù ni. So Agatu, I believe, is from Benue or whatever we state they come from. Balagatu. So I'm going to the Ngbati Mama Obasanjo wà pé máa yẹn ló fún Mama Obasanjo lóyún náà sọ pé ìwọ ó wà réyàn fẹ́ lóyún Agatu ló fẹ́ lóyún mo ṣe wọn gbà kan fẹ́ra wọn gbà wọn gbé yẹ lọ sí Abẹ́òkúta ní ìyá Obasanjo ló fi bí bàbá Obasanjo tẹ bá Ọbásanjọ́ ilé ìyá ló ní kò nílé bàbá yes Ọbásanjọ́ ò nílé ilé bàbá ilé ìyá ló ní àwọn ẹ̀gbọ́n ìyá ẹ̀ ló tọ́ Ọbásanjọ́ dàgbà so Ọbásanjọ́ klọ́ọ̀sì wà lórí ẹ̀ kò ń ṣe original ọmọ Yorùbá òun ló tà fún Fúlàní òun ló gbé Dangote dìde then màá tún sọ̀rọ̀ yẹn a little bit deep about Dangote ẹ fura sí Dangote mọ̀ ń pa gbogbo àwọn Fúlàní tó ń colonize yìí ó mọ̀ ń pa ẹ̀ o tẹ bá rò pé Dangote ò finance wọn ń tanra yín but ara àwọn àṣìṣe tí Ọbásanjọ́ kó ìran Yorùbá sí nìyẹn tó sọ Dangote di billionaire in Africa because he did it he said it he did it and he did it so ìran Fúlàní àwọn Fúlàní ló wá ń kó wa lẹ́rú báyẹn sí Dangote mọ̀ ń pa ẹ̀ go and check very well Dangote mọ̀ ń pa gbogbo oníṣẹ́ àwọn Fúlàní he can stop it when he wants Dangote can stop them if they want. But wọ́n mọ̀ pé Johnny ni this Fulani the big ethnic lè stop gbọ́n Niger tó fi dé side Somali tó fi bọ́ sí sára gbọ́n náà ń kó wọn náà ń sọ fúfú dè náà ń kóra wọn bọ̀ and they will, if I don't know but Ọlọ́run wà tọ́lọ́ bá ní kò ń ṣe lẹ́wọ̀n kò hàn lérí ilẹ̀ Yorùbá gbà but Ọlọ́run dẹ̀ ní fún wọn ṣùgbọ́n tó bá ń ṣe kò ní bọ́ọ̀sì kò dẹ̀ ní bọ́ọ̀sì Ọlọ́run á dẹ́ èdè àìyedè ilẹ̀ láàrin àwọn Fúlàní yẹn náà nǹkan tó yìí máa ṣẹlẹ̀ gbẹ̀yìn nìyẹn èdè àìyedè yìí máa wà láàrin àwọn Fúlàní Ọlọ́run máa tú sáàrin wọn àwọn máa bára wọn jà so tó máa bára wọn jà ẹ ká wá ṣọ́ra àwa Yorùbá ẹ máa wá náìsì sí àwọn ọba yìí máa kó wa sí the same ẹrú tó ti ń ṣe tẹ́lẹ̀ àwọn ọba yẹn jà mo ti sọ lórí fídíò mi kan mo ní kẹ́ eradicate àwọn ọba nídìí wọn ẹ wò sí ni gbogbo wọn ń ṣe ẹ wò ní ẹ wò Aláàfin yẹn ẹ wò Olúwo gbogbo wọn yamayama náà kàn ń ṣe àwọn bá gbogbo wọn kò sí tó gbádùn wọn eléyìí ń ṣó superiority kì í ṣe àwa kó yẹn jẹ ni àwọn ọ̀ràn yàn pẹ́ ń kùnà kò sí tó kàn gbogbo eléyìí tí mo believe o
pépélé tó náà fi ń ṣe yẹn ṣékúṣẹyẹ ni o ó ń wábi tó bá já sínú lọ́síkánkọ́sì Ọbásanjọ́ ló wà. You know? So we just have to be very, very careful with this. Ṣé people yẹn àwọn tó ń da Yorùbá Yorùbá nation ẹ já dì pẹ̀lú inú ilé náà ẹ gbà mí sọ fún ẹ má já dì pẹ̀lú ará àta àwọn ará àta yẹn a lè rí wọn dì pẹ̀lú nígbà táwọn ti lé fún wọn ní gbogbo bó ṣe ń lọ a lè ẹ ti gẹ́gẹ́ àwọn ẹ fẹ́ gba báyìí àwọn ti já wọn sí wọ́n ti lọ dúró ìwájú bọ̀dẹ́ bá dì pẹ̀lú tinúlé àwọn Fúlàní yìí ò ní rẹ́ni tó máa bá communicate nínú ilé tí wọ́n bá rẹ́ni bá ní communicate nínú wọn ni wọ́n bí ta fẹ́ gbé gbà táwọn náà máa fi ṣẹ́ wọn lẹ́yìn àwọn gan onímọ̀ bó tá bá dì pẹ̀lú àwọn tinú ilé problem lóyún máa jẹ́ fún wa. That's the point. Let's deal with àwọn tó wà nínú ilé àwọn bá ẹbí jẹ́jẹ́ kó máa sáré kí fi adé máa fò lókè kí ó gbẹ máa àtàwọn oníkìyẹn ẹjọ́ tó bá dà ní gbogbo tó bá dà kó dà but wọ́n dominate Yorùbá everyday pẹ̀lú àwọn thugs yìí because àwọn Yorùbá gidi wọ́n believe that's the only way they can survive being a thug being killing somebody don't have any woman feeling anymore kò tí Yorùbá ò ní tẹ́lẹ̀ òun là ń nísìn aṣẹ́wó gan sì gan bó o bá sùn ó lè ní 10,000 lẹ́jọ́ sọ pé mo kàn fi ṣe sample ni táwọn èèyàn kan mo wo fídíò kan tí tó ń bá pé wọn ò tẹ́ ẹ bá jẹun lówó mo kàn mọ̀ pé irú nonsense wo lélẹ̀ ìmọ̀ and you feel that the man was saying the truth pé àbí bẹ́ẹ̀ iṣẹ́ ní ti wá ní mo jẹ́ lówó kìíní kan kìíní you know those are the areas you have to know that Yorùbá race is getting destroyed. Ibi tí mo lọ nìyẹn mi tí ìdánwò Yorùbá kó ṣaṣẹ́wó rí mi ní kò sí o bọ́ mi ò rí lèmi ṣe sọ bẹ́ẹ̀ o nígbà ìtìjú ló jẹ́ fọmọ Yorùbá kó ṣaṣẹ́wó bọ̀ nísìnyí kò ń ṣètìjú fọmọ Yorùbá ibi tí mo lọ gan nìyẹn kò ń ṣètìjú fọmọ Yorùbá kó ṣaṣẹ́wó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtìjú ni kọmọ Yorùbá kó ṣaṣẹ́wó bọ̀ nísìnyí ìyẹ balẹ̀lẹ́gbà ní kó lọ tó bá lè bá sùn kó lè rówó fi tọ́jú ọmọ nílé ìran Yorùbá kò yẹn ń ṣèràn Yorùbá bọ̀ gbogbo tá à ń sọ yìí àtúndì Tinubu ló ti bẹ̀rẹ̀ Tinubu ló destroy ilẹ̀ Yorùbá mo máa ń tẹnu mo ní 3 generations bọ̀bọ̀ yẹn destroy pẹ̀lú 8 years ẹ̀ tó lò ó fi destroy Yorùbá ní pàpàtà èṣù tọ́lọ́run dá sílẹ̀ Yorùbá tá à tẹ̀lé fura sí bọ̀ ọdún náà sọ pé owó ló dẹ̀ fi ba nítorí pé love of money at times is love of evil ó dẹ̀ fi love of money ó fi kó gbogbo wa ó dẹ̀ tán gbogbo ilẹ̀ Yorùbá ó dẹ̀ tán wọ́n sí evil that's what Tinubu did òun ni gbogbo tá à ń rí result ti àwọn nǹkan tí Tinubu ṣe òun là ń rí lọ́wọ́ ẹ̀ tí ìran Yorùbá fi rí rádaràdà báyìí pẹ̀lú àwọn ọba yẹn tẹ́bàdẹ̀ rá àwọn ọba yẹn most of them Tinubu ló fi wọ́n jẹ gbogbo àwọn ọba kankọ́sọ̀ bá ti Tinubu jẹ́ ní kò sí ètò ṣé ọba of Lagos lẹ́fẹ̀ẹ́ sọ ni ṣé tani onífẹ̀ẹ́ gan ẹ bóyá ń ṣe ẹ wọ onífẹ̀ẹ́ bóyá ń ṣe gbẹ̀yìn gba wájú ló ń gbẹ̀yìn olóma sweet tọ́gì níta tẹ́ wọ́n máa ẹ̀yàn gidi ní bàdé end of the day lẹ́yìn báyìí irọ́ ni ó ń wa gold lọ gbogbo náà ní oil block so àwọn people yìí wọ́n ràn kí raise ẹ̀yin Yorùbá ká kú dànù wọ́n ràn àwọn ti set ara wọn up wọ́n dẹ̀ bí pé àwọn set ọmọ máa ń up táwọn máa fi kú bọ̀ wọ́n mọ̀ pé ilé ayé ò rí báwọn ṣe ro wọn ní ṣíṣe ní tènìyàn ṣíṣe rírò ní tènìyàn ṣíṣe ní tọ́lọ́run àwọn ro tí wọ́n báyìí tọ́lọ́run bá ní báyìí ló máa gbà nǹkan tí ò yé wọn ni mo sọ pé àwọn bàbá yìí mo ṣe máa ń lọ pé wọn ò lọ́pọ̀ tó bá ní tó lọ́pọ̀ tó bá ní làákàyè tó bá mọ̀ bọ́ lọ́n ṣe ń ṣiṣẹ́ wọn ni máa ro nǹkan gbogbo wà tó wọn ni máa ṣe wọn dẹ̀ ni máa jójó ẹlẹ́yà kiri wọn ni máa jójó ẹlẹ́yà kiri tí Aláàfin jó Olúwo onírìṣà ó náà máa gbọ́pàá káàkiri gbogbo kíní. It's just a shame. Ṣáfẹ́ sọ pé I regret being Yoruba man. Tí mo dẹ̀ pé I know what Yoruba man is and I know what Yoruba man can be. Yorùbá ò ní gbogbo wà pàlàpàlà yẹn. We know what kind of woman being. We're not kind of that kind of non-entity táwọn ọba àtàwọn elite àtàwọn èèyàn ṣe. Ẹ wo gbogbo gọ́fìnà tí Tinubu náà fi síbẹ̀ gbogbo kò sí ìtújẹ́ tó gbádùn tó lálàáfíà tó fi dórí Fáṣọlá. òun náà at the end of the day ó yà olè
Davido Fashola Mr detective àbí detector dẹ̀ náà ń pè tó lọ ń detect ní tó lọ ń ṣe bí FBI ní tollgate tó wà níbi pẹ́pẹ́yẹ kiri ẹbí tí yẹn náà ya kúrúkúrú tó yọlẹ̀ lórí dísàn a ní gbogbo nǹkan tí Tinubu bá ti fọwọ́ sí gbogbo àwọn tó wọ́n sẹ́yìn gbogbo wọn ń ṣoríire ọmọ èèyàn burúkú ni gbogbo wọn máa ń jẹ́ gbogbo èèyàn burúkú ni gbogbo wọn máa ń jẹ́ tí Tinubu bá ti fọwọ́ bá tó bá ti lù ẹ́ báyìí ṣe báyìí ṣe báyìí wọ́n ń jẹ́yàn gidi wọ́n ń ṣèyàn gidi you know so I don't know what's going on so mo sọ pé ẹ jẹ́ ká dìpẹ̀ nínú ilé inú ilé yẹn ni ká wá báyìí máa dìpẹ̀ lọ́nà tó wà nínú ilé yẹn ni kàn ṣe tó ń bá ṣe àti ìgbà Yorùbá nation á pé á jìnà then nǹkan tí mi kàn fẹ́ sọ ni pé ṣé láwọn ẹ̀yin tí Tinubu tó tún wá gbé síbẹ̀ tó lò yẹn ẹ̀yin ẹ̀ ṣe wá lo common sense yìí náà ẹ lo common sense kẹ́ turn everything the other way round move away from this negative life turn it to positive kó tẹ̀lé pé à èèyàn burúkú ní tẹ́lẹ̀ bọ́ mo ti dèèyàn òun kó tẹ̀ rí lára yín gbogbo rubbish tí Tinubu ṣe kẹ́ fílẹ̀ kẹ́ turn it to glory turn it to a glory for your race ẹ̀yin gọ́vnà mò ń báwí nìyẹn ẹ̀yin gọ́vnà tó kó síbẹ̀ ọ̀ ẹ̀yin mò ń báwí ọ̀ àwọn elite yẹn I don't trust them iná Afẹ́nifẹ́re ni gbogbo wọn kóra wọn sí àtọ́ndà Gani Adams àwọn jìbìtì ni gbogbo àwọn yẹn àwọn jìbìtì ni gbogbo wọn yẹn tẹ́ pé nítorí ń jẹ lẹ́nu nìkan náà mọ̀ kán sóyìnbó bí wèrè èmi à máa ràn yín lọ́wọ́ èmi à máa help yín but at the same time òun náà ló máa pa yín kí lórúkọ activist lawyer yìí Falana I don't trust you I learn you help a little bit about this I don't trust you because property wà lọ́wọ́ Fulani ó ní kíní rẹpẹtẹ sí Abuja you Falana ṣọmọ ọwẹ́ náà àbí yes ó ní kíní sí a lot of property sí Abuja gbogbo nǹkan tó ń tà wọ́n lógún tó ń ṣẹ́ lógún nìyẹn ó dẹ̀ ní bó ṣe ń jẹ́ ń bẹ̀. So gbogbo information tó ń lọ táàrọ̀ pé ń gbà ìwé náà lẹ́ ń fún bíbí information tó máa fi dè wá mọ́lẹ̀ mo sọ pé Yorùbá we have to deal with people inside first Fúlàní tá a bá dì pẹ̀lú àwọn tó wà nílé Fúlàní ò ní mọ̀ plan wa wọn ò ní mọ̀ bó ṣe ń lọ àwọn bíbí náà bá rò pọ̀ àwọn náà ń sọ bó ṣe ń lọ ẹ gbà mí sọ fún yín. Let them do it in a different way. I'm saying it, but let them do it in a different way. Let's deal with these people inside. Tá a máa dogun kó dogun ogun kò sígbà tó gun ò ní ṣẹlẹ̀ náà. But ẹ̀yin tẹ́ wọ́n lé there is something tán lè ṣe o ẹ̀yin nìyà ń jẹ o tẹ́ bá lè gbára yín gbogbo ilé táwọn èèyàn sọ káwọn máa sọ náà ni ẹ̀yin lẹ́ lára yín táwọn bá dẹ̀ ròyìn tó bá yá ẹ̀ mú bí pé you wake up and do the right thing. Ẹ̀yin náà create a campus kan kẹ́yìn náà create a campus kan pé ẹ create ẹ̀ then àwọn ọ̀dàlẹ̀ ló pọ̀ jù nínú Yorùbá nation àwọn ọ̀dàlẹ̀ ló pọ̀ jù ní wọ́n máa sọ̀rọ̀ débẹ̀ yẹn náà àwọn ọ̀dàlẹ̀ tẹ́ pé information mi wà tó bá Yorùbá náà máa sọ fún tó bá gbọ́nu ní meeting wọ́n máa sọ fún àwọn ọba yẹn káàkiri wọ́n máa sọ fún àwọn gọ́vnà ẹ̀yin ọ̀dàlẹ̀ but kò ní ìpínyàn nídìí ṣépè fún yín èpè ti wà lára yín already èpè wà lára yín ọ̀dàlẹ̀ ní Yorùbá nation then mo lè fẹ́ sọ one àwọn fídíò kan wà chief imamu Ìlọrin bàbá yìí mo rí fọ́tò yín kan tẹ wá ṣetán bí ìtàn àkèré nínú hòtẹ́ẹ̀lì tẹ tún wá wọ green white green tẹ wá ní ẹ lálàpẹ rí Yorùbá nation mo tún wá wò fẹ́ ní nígbà mo ń bọ̀ láti fi ṣe mo rí pé tún gbé màmá àgbòwò ẹ tún lọ sábẹ́ kínní. I don't know what to say, so I just leave that side. But you're not doing the right thing. Tó bá jẹ́ owó lẹ fi ń béèrè o, pé àmọ́ lọ bá mú kán fi ń lówó, àwọn tó ń fi ń lówó ni o. Owó falẹ̀ ń jẹ o. But àwọn tó ń fún yín wọ́n gọ̀, àwọn tó ń fún yín lówó ló gọ̀. Àwọn tó ń dáwó fún yín. Àná ẹ̀ máa dáwó sí Yorùbá. Ẹ ṣe rí, ẹ jẹ́ lẹ́mìí àwọn group kan tó again.
tẹ́ bá fẹ́ jọ wọn ẹ máa dáwó tẹ́ bá ti dáwó sí group yẹn wọ́n á dẹ̀ yọ yín kúrò ńbẹ̀. I have the experience but I don't want to mention it. I have the experience. I paid sínú group yẹn kò pé ọ̀sẹ̀ méjì wọ́n dẹ̀ yọ mí kúrò wọ́n ní àwọn kan dẹ̀ wá. You know, so tó bá ti dáwó wọ́n á yọ kúrò ní group. Could make sense. Group have to be free. If you want, you contribute. That's all. That's the way group has to be. Kò sí pé olùkọ́ tó bá dáwó kó tó wà ní group kan. Ibi tẹ́ ti ń láwọn èèyàn sá nìyẹn. Because owó tẹ̀ ń dá, you can't even account for ìpín nǹkan tẹ́ fowó yẹn ṣe lélẹ̀. Ẹ̀kan ọmọ náà à help àwọn kan, à help àwọn lè help, which you can't even prove it. Gbogbo yín ò lè lọ́n fowó kọ́lé ni. Gbogbo tẹ̀ ń fowó Yorùbá nation. Tẹ́fí ní ẹ̀gbọ́n ẹ̀ wáìsì ẹ̀fí ń kọ́lé ẹ̀fí fún tẹ́fí ṣe yẹn ló máa pa yín. Fún tẹ́fí ṣe yẹn ló máa pa yín. Ntẹ́ bá fi tọ́ ẹ̀ ní jèrè ẹ̀. Ntẹ́ bá fi tọ́ ẹ̀ ní jèrè ẹ̀. Because gbogbo àwọn ìyá àgbàlagbà tán wà níbí báyìí tí mi ti wọ 70-80. Ó yẹ tán ti wọ 70 kan tó kú àwọn ẹ̀yin ìyá àgbàlagbà ní diaspora. Àdúrà ni kẹ́ máa ṣe pé gbogbo àwọn tó bá àdúrà ni o kò ń ṣe pé gbogbo àwọn tó bá dìnà pé kọ́ máa rí Yorùbá ní ṣùgbọ́n gbogbo àwọn tó wà ní díẹ̀ kọ́lọ̀ má fèrè fún wọn kọ́lọ̀ má jẹ́ kọ́nà wọn là kọ́lọ̀ jẹ́ kọ́nà wọn dì gbogbo tó bá fọwọ́ ṣe báyìí kó máa dàwó ni tó bá bímọ kó máa jèrè ọmọ. Àdúrà tó yẹ kẹ́ máa ṣe kẹ́ tó kú nìyẹn sílùú òyìnbó. Àdúrà tó yẹ kẹ́ máa ṣe nìyẹn gbogbo ẹni tó dalẹ̀ Yorùbá kò bá jọba kò bá jọmọdé kò bá jọbìnrin kò bá jọkùnrin tó jẹ́ kí ilẹ̀ tí wọ́n lọ́n fo tó dá mi sí tó ṣe bẹ̀ ní kí n má lè gbé bẹ̀ ìwọ lọ́wọ́n bá máyì kan náà rí ṣe máyì kan rí bá ti ṣe máyì kan náà gbégbà kò bá jọmọdé kò bá jágbà kò bá jọbìnrin tó bá wù kó jẹ́. Àdúrà tó yẹ kẹ́ máa ṣe títí láàárọ̀ tí gbogbo Yorùbá ṣe máa ń ṣàdúrà láàárọ̀ every day ẹgbà things will turn around. Ẹ jẹ́ ká súnmọ́ àdúrà yẹn ká máa ṣàdúrà àdúrà tá a máa gbà nìyẹn. Gbogbo ẹ tó bá jẹ́ olùdènà nílẹ̀ fún Yorùbá nation kò bá jọmọdé kò bá jágbà kò bá jọkùnrin kò bá jọba kò bá jọjóyè kò bá jẹ́ anybody kó jẹ́ igi oko kó já tẹ́gùn gbogbo tó bá jẹ́ dáadáa nílé ayé kó máa dàrú níṣojú ẹ̀ kó má rí bá ti ṣe kó má rọ̀ náà gbégbà. Àdúrà tó yẹ ká máa ṣe nìyẹn. Àdúrà tó yẹ ká ta nídìí sí nìyẹn. Gbogbo tó bá ń dìnà Yorùbá kò bá jẹ́ òyìnbó kò bá jẹ́ kọ́lọ̀ ń dọ̀nà ẹ̀rú kọ́lọ̀ máa fún ní àìrójú àìráyè. Àdúrà tó yẹ ká máa ṣe nìyẹn. Àìrójú àìráyè kó máa bá ẹgbẹ́ tó bá ní ká má rí Yorùbá nation gbà. Gbogbo àwọn tó bá jẹ gúdúrà tó ń dẹ̀ pé táwọn bá tún gba Yorùbá nation tán àwọn tó wọ́n gbé jẹ gúdúrà jẹ́ ayé òṣì tó ń jẹ nígbà tó wà Nàìjíríà fẹ́ gbé bẹ̀ kọ́lọ̀ má jẹ́ kí kán rí ilẹ̀ Yorùbá sójú kán kú dànù kán wà lórí àìsàn kọ́lọ̀ má dà wọ́n láàmú tọmọtọmọ gbogbo tọ́nà kólẹ̀ fọmọ kọ́lọ̀ fi èrè kọ́lọ̀ fẹ́ ogbẹ̀ dànù kọ́mọ náà máa tọrọ jẹ bí àwọn ọmọ mẹ̀kúnnù tán fìyà jẹ káwọn náà rí bẹ́ẹ̀ kán sùn sẹ́gbẹ̀ẹ́ gọ́tà bí ọmọ mẹ̀kúnnù kán sùn sábẹ́ gántà ọmọ wọn kó lóyún kó má mẹ́rin tó fún lóyún kó máa sùn sábẹ́ gántà báwọn mẹ̀kúnnù ṣe ń sùn sábẹ́ gántà kiri. Àdúrà tó yẹ ká máa ṣe nìyẹn gbogbo àtàwọn diaspora ká máa ṣe everyday tá bá ti jí láàárọ̀ gbàrà àdúrà tó yẹ ká máa jí ṣe nìyẹn kọ́ ló dẹ̀ máa fàṣẹ sí. Ṣé táwa bíi 1 million táwa ní diaspora bá ṣe àbá things will turn around ẹ gbà bẹ́ẹ̀ àdúrà tó yẹ ká máa ṣe nìyẹn. Then máa tún lọ again so mo fẹ́ lọ ṣé ẹ ṣàkíyèsí pé Jezebel ti wà Nàìjíríà ṣá Jezebel tó wà ní Bible ó ti wọ Nàìjíríà ẹ wo dáadáa Jezebel ó ti wọ Nàìjíríà ó ní ṣe woman tó ń kó prophetess Esther Ajayi yẹn Jezebel nù ó ti wọlé because àwọn míì wà tẹ́gbẹ́ àwọn politician tán ti rówó jí tán tọ́jú ó sí lọ́wọ́ àbáwọn táwọn politician kan ń lò irú Ọbásanjọ́ ń lò tọ́nà kọ́ ṣọ́dẹ̀ ni ṣàfojú ni ṣé o mọ̀ pé ibi tó kọ́ yẹn sìn àwọn Fúlàní mọ́ṣáláṣí Jímọ̀ lẹ́kọ̀ọ́ máa sọ́jú mọ́ṣáláṣí Jímọ̀ tó bá yà ẹ̀yin ọ̀dẹ̀ òpònú yìí the same thing náà YouTube Adébóyè àti Oyèdèpọ̀ gbogbo bí tẹ́kọ̀ yẹn wọ́n máa sọ di Boko Haram University wọ́n dẹ̀ tún kọ̀ sọ bandit training ground wọ́n á sọ kílókè rìdíìmù
wọ́n á sọ gbọ́sọ́gbọ́ bẹ́ẹ̀ wọ́n á sọ di bandit university tẹ́ ẹ̀ ṣe ọ̀kan gbogbo yín esther yẹn wọ́n á kó yín gbogbo wọ́n á ṣe pọ̀n bí àgbò ẹ̀ wọ́n á lọ sàn tó fi dórí ọkọ̀ yẹn eleganza mọ̀ bó ṣe ń lọ so eleganza ọwọ́ ẹ̀ ò mọ báwo bó ṣe ń lọ àmọ́ bó ṣe ń lọ àmọ́ bó eleganza France ló ní o àmọ́ bó ṣe ń lọ bàbá eleganza ó kàn dákẹ́ síbẹ̀ nígbà tí wọ́n ti ń fún ẹ ní bribe tó ti ń gbẹ̀tọ́ tó ti ń gba title tiẹ̀ so kò sí ètò ràn ẹ́ àmọ́ bó ṣe ń lọ àmọ́ bó eleganza ṣe wáyé o àmọ́ bó eleganza àti gbọ́ tẹ́ǹgbà táwọn ọjà àmọ́ bó eleganza ṣe wáyé so àbá kú dà gbogbo yamayama tẹ̀ ń ṣe bí asòpa gbogbo yín lọ ń bá Esther tẹ́ ló ń kó yín lọ bí kíní pé wọ́n ṣe dàgínní bàbá ọ̀dẹ̀ gbogbo yín àti Ọbásanjọ́ ojú òtí ẹ̀ tí ó yẹ bó ti ń rù nígbà tó ń mọ ẹ lọ́sàn tó wọ́n á kẹtọ́ rìn tó bá lọ ṣubú ńkọ́ bàbá Ọbásanjọ́ tó bá lọ ṣubú mẹ́rin ó tún gbọ́ pàṣẹ wọ́n á kẹtọ́ rìn pẹ̀lú Esther lẹ́yìn ọmọ inú ẹ̀ ẹ wá lẹ́yìn sí kàdé Ọbásanjọ́ òun tàn rẹ̀ ó kàn kó sí cathedral yẹn lásán ní kó rò pé bóyá tó bá kọ́ ṣọ́ọ̀ṣì fọ́ ọlọ́run àforíjì ọlọ́run lè foríjì ẹ̀ o gbogbo yín ọlọ́run lè foríjì yín Adébóyè gbogbo yín pátá Oyèdépò ẹ̀ ń ṣèyàn ọlọ́run ò sí lọ́dọ̀ yín ẹ̀ kàn ń tanra yín ni èṣù ní tẹ́ ẹ̀ bá jẹ́ ọlọ́run tẹ́ bá wù àbí Jésù ṣe wù ni gbogbo rádaràdà ayé ẹ̀ ni máa ṣe ilé tó ń bínú ta helicopter ẹ̀ láago mélòó ṣé wọn ní gbọ́dọ̀ ti yí padà ní wọ́n tẹ́pọ̀ ó lè yí padà o kàn ń protect ara ẹ̀ ní gbogbo wọn lè já plane wọn lè jẹ́ helicopter ẹ̀ gbogbo tó ń sá fún ni burúkú ẹ̀ náà ẹ̀sà tó náà flaunt ṣe private jet wọn ní gbogbo yẹn pé tó bá délé tó gbogbo yẹn á sá lọ ń tẹ́ èrò nìyẹn àwọn ọmọ Yorùbá wọn ní kú ẹ̀yin lè máa kú kú òṣì àwọn ọmọ Yorùbá ò ní kú gbogbo ẹ̀yin àgbàyà yìí gbogbo yín àtọba àti gọ́vnà àwọn ẹ̀líìtì olè gbogbo yín lè máa kú kú òṣì because àwọn èèyàn tẹ́ kó sàdánwò wọ́n lé ní àwọn ọmọ Yorùbá tẹ́ kó sàdánwò lé ayédèní lé ní mo wà lára wọn I'm among them mi bá jí láàárọ̀ ìpele máa ṣẹ́ fún yín àdúrà tẹ́ máa ṣẹ́ fún gbé ẹ̀ nílé bá ṣe ẹni ọmọ yóò ní jèrè gbogbo tẹ́ ṣe tẹ́ni ẹ̀ kó lẹ̀ fún wọn tó fi dódò gbogbo àwọn táàtù tẹ́ ń lò ní o gbogbo àwọn táàtù tẹ́ ń lò tán fi ṣiṣẹ́ bàjẹ́ tẹ́ ń háyà tán lò wọn ò ní jèrè ọmọ gbogbo wọn ò ní jèrè wọn you know so story kan wá sí mi lọ́kàn which is true tẹ́ bá wò èmi bí pé England náà yìí lọ́wọ́ nínú problem Yorùbá nation England yìí lọ́wọ́ náà England lọ́wọ́ náà dẹ̀ pẹ̀lú àwọn Arab accord báyìí náà wà ní ẹ jẹ́ ń fún yín ní one small old story England tẹ́ bá dé Tanzania ìlú kan wà bẹ́ẹ̀ island kan tó ń pè ní Zanzibar ṣẹlẹ̀ island yẹn England ló ní àwọn Arab yìí náà kọ́ ń kóyàn lẹ́rú tẹ́lẹ̀ àwọn náà kọ́ kó dúdú lẹ́rú Arab náà kọ́ kó dúdú lẹ́rú àwọn òyìnbó bá wọn lẹ́nu ẹ pé so àwọn Arab yìí ń kóyàn lẹ́rú tẹ́ bá rí gbogbo ilẹ̀ Arab wọ́n ṣe kó dúdú lẹ́rú tó nílẹ̀ Arab wọ́n ń pa wọn ni tí obìnrin dúdú gbà yẹn táwọn Arab yẹn bá fún wọn lóyún kọ́ má mísì mọ́ ọmọ ìlú wọn England yẹn exchange island tó ń pè ní Zanzibar yìí pẹ̀lú ṣé Georgia bí Kuwait any of those Arab country náà tabẹ̀ yẹn làwọn Kuwait ń kó so ọmọ tó ń bá tí àwọn Arab yẹn bá dúdú sùn tán bá bí kọ́ máa mọ̀ pé àwọn ń bá ọmọ dúdú sùn àwọn ọmọ tó ń bá bí wọ́n wá kó wọn wá sílẹ̀ Zanzibar owó nílẹ̀ òun làwọn ọmọ tó wà ní Zanzibar yẹn go and read the history mo bá wọn nígbà tí mo ń ṣe shipping ní Belgium so máa bá wọn ship ọkọ̀ ojú omi gan so I know the story very they told me themselves this story pé àwọn Arab yẹn tó máa ti bá dúdú sùn àwọn ọmọ tó bá bí ibẹ̀ náà wọ́n á drop ẹ̀ sí máa rántí orúkọ ìlú yẹn mo yìí lè pe kán máa yìnbọn mi létí máa rántí orúkọ ìlú yẹn
ó ní ìlú tó ń pè ní Zanzibar ó ní Zanzibar ẹgbẹ́ Tanzania ló wà it's Tanzania máa ń send àìmọye ọkọ̀ ojú mi tí mo ta fún wọn bẹ̀yẹn gbọ̀ngbà mo ń ta mo ń ra collection so máa ń ta everywhere Tanzania all African countries ní ṣá but mo ta ọkọ̀ ojú mi fún wọn gan a lot even láti Zanzibar máa send owó sí mi that's where the trust is so they all Muslim gbogbo àwọn ọmọ tí wọ́n bá ti bá dúdú sùn nígbà kólónì láyé ìjọ yẹn iná máa àwọn ọmọ wọn náà wọ́n á drop síbẹ̀ wọ́n máa pààyà wọn wọ́n á drop ọmọ wọn síbẹ̀ ẹgbẹ́ àmì wọ́n á gbálẹ̀ wọn wá síbẹ̀ sóbẹ̀ náà máa ń bá wọn sùn sí láwọn Arabu yẹn tẹ́ bá gbogbo ilẹ̀ Arab ẹ lè rí mixed child ẹ̀mẹ́ wọ́n pa ògbó wọn dà wọ́n lè rí mixed child àwọn mixed child wọn kó wá sí Zanzibar so gbogbo àwọn dúdú tó wà bẹ́ẹ̀ tó máa ti bí wọn náà máa ń pa wọn dànù ẹ lè rí dúdú ẹyọ kan ṣe bóyá ìlú òyìnbó làwọn á sè à ń rí mixed children à ń rí mixed but àwọn Arab yẹn ẹ lè rí nǹkan ẹ lè rí ìwà yẹn òun làwọn Fúlàní máa ṣe fún yín tẹ́ bá jẹ́ kó gbalẹ̀ ilẹ̀ Yorùbá gbogbo àwọn bá wèrè ayé ẹ kàn máa jẹ ayé ọmọ yín lẹ̀ ń jẹ ẹrù pẹ́ ń jẹ ayé ilẹ̀ ọmọ Yorùbá ni jálẹ̀ ọmọ ayé ọmọ yín lẹ̀ ń jẹ wàhálà ẹ̀yìn ọba yẹn àtẹ̀yìn ẹ̀lẹ́tì olè oúnjìbìtì gbogbo ilẹ̀ ti dàgbà ìwà kóra yẹn kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ ń gbọ́dọ̀ Esther lọ ṣé nǹkan tó kàn nìyẹn pẹ̀lú gbogbo Yorùbá ṣe ń pariwo ṣé nǹkan tó kàn yín nìyẹn ẹ lè gbéra àti bàbá 100 gbogbo yín ẹ lè gbéra lọ sọ́dọ̀ Esther máa lówó ṣọ́ọ̀ṣì tó ń ṣe tó jẹ́ museum lẹ́ lọ́wọ́ yẹn wọ́n ń pọ́ mọ́ Yorùbá yẹn sọ̀rọ̀ ṣé Yorùbá lẹ́yìn ṣàgbàlagbà lẹ́yìn àgbẹ̀yìn àgbàyò ṣí ní gbogbo yín tẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ lọ bá jésìbẹ́ẹ̀lì tẹ lọ ń bá wo ṣé museum náà pé gbogbo yẹn wàhálà mọ́ṣáláṣí Jímọ̀ náà máa fi ṣe gbẹ̀yìn mọ́ṣáláṣí Jímọ̀ náà máa fi ṣe gbẹ̀yìn ẹ máa wòran wọ́n ti ṣe rí àwọn Muslim ti ṣe rí tẹ bá lọ sí Turkey tẹ bá lọ sí Istanbul mọ́ṣáláṣí tó wà bẹ́ẹ̀ church ní tẹ́lẹ̀ wọ́n sọ di mọ́ṣáláṣí ni ẹ lọ béèrè church ní tẹ́lẹ̀ tó wà ní Istanbul ní Turkey church ní tẹ́lẹ̀ ìtàn táwa mọ̀ I stay in Europe so I know it I live with them so I know bóyá lọ ń bẹ̀ bóyá láwọn èèyàn ń bẹ̀ church ní tẹ́lẹ̀ wọ́n sọ di mọ́ṣáláṣí ni it happened twice gbogbo tẹ́ ń kọ́ yẹn Oyèdèpọ̀ gbogbo yín ẹ̀kọ́ńkọ́ University of Boko Haram University of Bandits lẹ́ńkọ́ kalẹ̀ ntí tẹ́lẹ̀ pẹ́ ńkọ́ kínní ẹ̀ ń tọ́ra yín kó tí gbogbo yín ṣe nìyẹn ìdáyé kọ́lẹ̀ ṣe yẹn gbogbo ìmúkọ̀ ní sọ díẹ̀ ni but it's just sad but I just know that we have to deal with those people at home first I tell you the truth tá a bá fẹ́ ṣe kí Yorùbá nation kó wọ̀ tiẹ̀ kó ṣe gbà if tá a bá tún gbà tán tá a tún ní problem let's deal with those people inside if you don't deal with them we might get it but it will be a rough road and rugged it will be a rough road and rugged but to minimize bloodshed let's deal with those people inside believe me let's deal with them because ṣẹlẹ àwọn people dem wey àwọn ọmọ afẹ tọmọdé kan náà máa takò wá lẹ́yìn àwọn máa bá ẹ máa takò Fúlàní àwọn máa takò tó jà wọn tí wọn máa takò yín lẹ́yìn so let's deal with those people inside first let's deal with them gbogbo ẹ̀yin mẹ̀kúnnù bíi tèmi let's deal with those people first ẹ jẹ́ àdí pẹ̀lú àánú everybody know what to do tó bá tó stage yẹn pé mẹ̀kúnnù máa dẹ̀ pé I know I will die but I will do this it's gonna come that stage is gonna come but I don't want you to face I want you to face our own people tó stage yẹn bá ti pé I know I want to die but I'm gonna do this and I will die I know I'm gonna do this that stage must come and we must come with our own people let's deal with all these obas all these agberos all these governors Tinubu kankos let's eradicate them tẹ́ bá yọ àwọn kúrò èṣù ni wọ́n pàǹtí ni wọ́n òkútánù rẹ̀ sí ni wọ́n wọ́n ṣe wà yẹn gbogbo kankos wọn ẹ mú wọn kúrò ẹ̀yin YouTube tẹ́kan ló ń join ní kí lórúkọ ẹ̀ káàkiri tó náà máa ń join tó ń para wọn yẹn ààyè gbogbo yín do something ẹ̀rọ ogun àwọn pípọ̀ tó ń bá yẹn jẹ́ ní ẹ̀rọ ogun sẹ́yìn gbogbo àwọn táàtì ọmọ ẹni tí ò kàwé tó ń gbà yẹn síṣẹ́ ẹni tí ò lè fìdí gò kọ́ ó ń gbà yẹn síṣẹ́ ẹ̀rọ wọn ẹ lo science kí ni ẹ̀rọ pọ̀ kẹ́dà you will die one day anyway you will die you join or you don't join it tó bá yá tó bá sójú kan
ẹ̀yin tó ń bá lò tẹ́ bá fi kàn wọ́n máa tún pa ẹ̀yin náà tó bá yá tó bá ti yé kan nù yẹn mọ̀ pé okay I know I'm gonna die but I'm gonna do this ó yẹ kó ti yé yín ẹ̀yin náà explode explode kó ní ká kó kọ́lá everybody will die I know àwọn ọmọ sọ pé ó easy láti sọ wọ́n tó wà nílùú òyìnbó it's true ó easy láti sọ fún mi láti bí báyìí which is true I agree with that but n ta náà ti forí rọ kó tó pé mo sọ to support Yorùbá I know I mean it's worth it for me to be here and be saying that yes it's worth it for me to be here and be saying that yes mo ti sọ story mi ni pé mo wá Nàìjíríà lẹ́ẹ̀mẹrin wá ṣe business mo Fashola I know Fashola too gbogbo demolition tó ń ṣe lẹ́kọ̀ọ́ lásìkò Fashola go and look LTV go and rewind back this thing you will see JB machineries èmi tí mo ṣe demolition Ìpọ̀nrí demolition kí lórúkọ bíbá yìí ní Tinka ní Wharf shed 10 and 11 èmi tí mo ṣe demolition náà rèé shed 10 and 11 ní Wharf èmi ni mo ṣe Ìpọ̀nrí La Canale ní La Canale Katankoa yes then Apapa Road lẹ́yìn Apapa níbi Costain mo ṣe demolition bí ọjà níbi Apapa Road náà so I did a lot of demolition during the time of Fashola I did a lot so that time tẹ́ bá wo TV ń gbà yẹn at least my ṣe demolition rí excavator mi JB machineries yellow yes I was the one so I know Fashola gbogbo títí ibi kí wọ́n ti ń pè bíbá yìí tó lọ sí abúlé Ẹ̀gbá gbogbo gọ́tà yes mo wà náà tó fi excavator là pẹ̀lú wọ́n lo àyàbò mi several times pẹ̀lú company Tinubu yìí nígbà yẹn òun ló ní kí wọ́n ti ń pè àwọn people yìí àwọn arábìnrin ló lò ó ti gbàgbé orúkọ àwọn kan kíní tó lò yẹn màá rán tó dẹ̀ sápá sí mi lórí màá rán tí ń sìn àwọn kan jẹ mí lówó wọ́n jẹun tó fún mi lówó tó pé gbogbo ẹ̀ tó ń dàrú ńgbà yẹn níyẹn Fashola so I know him but to wa commission I met him you know so I'm not a novice máa sọ pé mò ń sọ láti bá òye wálé ọmọ àṣọ tí máa wálé náà èmi náà lè dàbí yín bọ̀ tó bá tó stage kan ẹ mọ̀ pé ẹ sunkún fúnra ara yín because èmi ó tó stage kan lèmi náà sunkún mo fi wá padà mo fi jáwọ́ kúrò lọ́rọ̀ Nàìjíríà so I just wish pé ẹja dì pẹ̀lú lé ẹja dì pẹ̀lú àwọn tó wà ní àwọn gangan ní problem wa ẹja dì pẹ̀lú àwọn tó wà ní. Because àwọn ẹni problem tá a ní. So if my round up with me, this is what I can say for now. If I have another thing, I will just still come out and say it. I mean, she's a normal blogger. I only come out with my feeling. Pẹ̀lú àwọn past mi ti bá àwọn kan táwọn agitator tó kó bá ń sọ tó máa gba akínní èmi náà ti experience mo mọ̀ ń pa ẹ̀ I will say something about it. I will come in and say something. But that's all I have for you today. So I wish everybody a nice week ahead. So kọ́lọ́n tún ṣọ́ wa ìpàdé wa bí oyin o. So gbẹ̀yìn tẹ̀wá Nàìjíríà tó jẹ́ ọmọ Yorùbá gidi kọ́lọ́n strengthen gbogbo àwọn tó ń fẹ́ ká gba Yorùbá nation kọ́lọ́n má strengthen wọn rárá o kọ́lọ́n má weak wọn kọ́lọ́n má bayọ̀ wọn jẹ́ ìṣojú wọn ni o. So àtàtẹ̀ náà bá rí pé Ọlọ́run ṣe bóyá fẹ́ iná lágbára ẹ̀yin tó jẹ́ ọmọ Yorùbá gidi you have to stand up for yourself nobody will stand up for you. God will not come from heaven. This one is sure. While you are there, God wants you to do something there. That's why He put you there in that country now. Me, I'm here. God put me on so that I can do what I'm doing now. So, maybe what's in Nigeria? No. That's not the issue. God put you there. He knows you can do something there. So do something there. Fight for yourself. So, I need to buy a lot of